Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Inú Polongo ni orin kan tó wà lórí online tó ń jà lọ báyìí. Táwọn kan tẹ̀ tó lọ sórí yẹn mọ́ àwọn nǹkan tó ń lọ lórí títì. Pé ẹ̀gbọ́n kìlọ̀ tí wá jẹ́ ìbùnú àdámọ́ tó fi jẹ́ wípé ayé kì í bá ní ìṣọ̀rẹ́ àìkú ní sáàdù orú mi lójú. Onílé apá ọ̀tún kò fojú kó dáwọ́ yẹn. Bẹ́ẹ̀ ni tó sì ronú kó bàjẹ́ lójoojúmọ́. Àmọ́ lọ́hùn adójú tí wọ́n pẹ̀lú rògbò bàjẹ́ tí wọ́n ń bá ká. Ká jáde ká má máa wọlé kí lè fẹ́ gbá níbẹ̀ kẹ́wì báyìí. Ká ṣòwò ká má máa rèrè jẹ kí lè fẹ́ gbá níbẹ̀ kẹ́wì báyìí. Ọlọ́run bẹ lẹ́yìn ní àwọn ènìyàn sí ìtura tí wọ́n dúró tán. Àwọn ènìyàn gidi ọjà lálùbáríkà tí wọ́n dúró ń wá mú tó jẹ́ pé kò dáa ṣàlìyé gbèrò sí mi lójoojúmọ́. Gbogbo aláhùn gbá ọ ló dànù délẹ̀ àmẹ́ nínú oorun àmójọ gàdé kò jọ gàdé kò mẹ́sẹ̀ méjì lélẹ̀ ó ti yọ lọ́gbọ́n. Èèyàn tọrọ ẹ̀jẹ̀ ní gẹ́gẹ́ bí àjìmọ̀ ó ní gbogbo mọ́ṣáláṣí ìjìmọ̀ àgbáyé pátá. Ó sọ pé jímọ̀ ọmọ òun ló ní gbogbo ẹ̀ tó ń ta lálásán. Bí ọ̀rọ̀ tí mo sọ èmi máa gúnlẹ̀ ayọ̀ ṣèbúté Ọlọ́run á gbé mi délẹ̀ ìlérí. Ẹ wo ẹ lọ́ra Polongo. Abọ́lájí náà ní aya kan ṣòro náà. Abọ́lájí tó ní cash baby mi ò yàtọ̀ fún. Ìwọ náà màmá kú lóde 20 lọ́dọ̀ December. Bọ́lájí tó ẹgbẹ́ ṣòkú màmá ẹ̀ o. Ó pe Paramountì kí ìyá fún mi o. Tèmi jọba mi, bàbá bọ́lá. Bàbá mi lèmi jẹ́ mi. Mo ṣì wà lára ní ẹbí òsì lọ. Mo ṣe mo dúpẹ́ orí sí mi. Wẹ́ẹ̀sì ní kú kálẹ̀ mi. Pọ̀pọ̀pọ̀.
Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.